pàdí tiwa nìyẹn. Àtọ́nà lọ́wọ́. Ìwọ náà mọ àwọn pàdí yẹn. Àtọ́nà lọ́wọ́. Ẹ̀fọ́ ọjọ́ àgbo yìí ní ọ̀wọ̀. Ẹ̀múra ìpínlẹ̀ bí àwọn ní. Mawlana Al-Sheikh Muhyiddin Al-Imam Al-Afawi. Àtọ́nà lọ́wọ́. Ọmọkùnrin bí àwọn ní. Wàlá ìyàwó fẹ́ràn nígbà wa. Ìmọ̀nà àtúbọ̀dé ní ọ̀fàwé zọ̀rífì. Ìmọ̀nà àtìbàdé Ọ̀fàwé zọ̀rífì. Kẹ̀tọ́ wọlé kí n tó kí èèyàn kan bí n bá wọlú ọ̀fà báyìí. Kò sẹ́ni tẹ́lẹ̀ kọ́kọ́ kí tọ́jú bàbá yìí máa mọ̀ ọ̀fà lọ. Àtọ́nà lọ́wọ́. Wíṣẹ́ ìwé náà gbọ́dọ̀ wá ní. Ọmọkùnrin bí àwọn ní. Bí mo ti wá bẹ̀rẹ̀ kíkì yìí, wàláhì ọmọ tẹ̀rù láyé wá. Àtọ́nà lọ́wọ́. Gbogbo àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní bó fún mi síáṣíá. Kí ni mo dákọ̀ bàbá àwọn ìmáàmù àgbà lọ́fà sí ni? Mo bẹ́ẹ̀ ni má fi tàn mí mọ́ torí wọ́n kàn bò ní wọ́n kàn bò. Ìyá wa ìyá àdínì fẹ́ wá kí bàbá wa ìmáàmù àgbà lọ́fà. Òde yìí ti dùn. Ẹni ó bá yóò wá nábì òní sọ́kú. Bàbá ìmáà Ọlọ́run ti ṣàánú ẹ̀yẹ. Àwọn tí ń gbẹ yín àyè wọ́n gbà tí wọ́n gbà tí. Ká ní wọn ò fọ́ ni yìí ti ṣe kí ní ẹ̀fẹ́ níbọ̀dì. Ẹ̀fọ́ àbẹ́ ẹ̀fọ́. Ọ̀fọ̀. Akíbẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìzọ̀rí fi. Gbogbo àwọn afá kó oúnjẹ bíi ndómi ni o. Ìmọ̀lẹ̀ akíbẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìzọ̀rí fi. Ọlọ́jà lẹ́mi yín lò pẹ́. Ìmọ̀lẹ̀ akíbẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìzọ̀rí fi. Mo fẹ́ mẹ́nu débi ọ̀rọ̀ bàbá wa kí lápálẹ̀ wọlé. Sàlámù yẹn. Ẹ wo bó ni ti rí yìí. Ẹ̀yà afá tẹ́ ń ṣètò ìjọ àgbòrò ànábì. Ìlànà àbàmọ́. Ẹ̀kẹ́ dúdú gangan lèyí tá a fi ń sọ̀rọ̀ yìí tí ń dàbí pé wọ́n ń fọ́ lọ́rùn yìí. Ìlànà àbàmọ́ ni. Àwọn bọ̀bọ̀ ṣe ọ̀fẹ́ lẹ gbá ni. Gẹ̀lẹ́ bí. Ṣé ẹ bá mi sọ̀fẹ́? Sàlámù ìlànà àbàmọ́ ni. Torí nǹkan ọ̀fẹ́ ni wọ́n rí báyìí èmi lè kí fún wọn. فإن سلامي لا يليق بعباده. Ẹ kí fún wọn bí wèrè. فإن سلامي لا يليق ببابه. Ẹ dákun Yorùbá ànábì kó dùn mọ́ mi. سلام من الرحمن. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà. سلام من الرحمن. Ẹ wíṣẹ́ òyìnbó kó dùn mọ́ mi. سلام من الرحمن. Mo ní àwọn àgbàlagbà kan wọ́n jẹ́ tán àwọn ọmọ wa débà kankan mọ́. من الرحمن. Bàbá ìmọ̀ àwọn àgbàlagbà kan jẹ́ tán láti wọ́n jẹ́ tán. من الرحمن. Ó wá dùn ní wọn ò débà kankan mọ́. Ẹ̀wọ̀n tẹ́ ti ṣe nínú gbàtẹ́ wà lórí ìfìlàfà yìí. Ó ṣẹ́kù tọ́pọ̀. Yóò sì tún máa ṣẹ́kù tọ́pọ̀. Bàbá mi tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ̀ wọn bàbá Muhammadu Yahadi Akilapa. Wọn ò jẹ́ tán lónìí fi rí báyìí o. Wọn ò jẹ́ tán lónìí fi rí bó ti rí yìí. Ẹ wo bó ti dàbí pé bàbá náà fẹ́ wọlé tán ní bàbá àmọ́ wọn àti wọlé. Dàrẹ́dù kàmá. Wọn ò bọ́mọ ọlọ́mọ nínú jẹ́.
wọn ò fi nǹkan kí nǹkan àwọn ọmọ ọlọ́mọ ìlérí lánàá ẹ wá wo bẹ́yìn wọ́n ti rí lónìí. درجة الكمال درجة القرون وبلغهم ara wa náà ni wá sí wa. درجة الكمال bàbá kan bẹ kò sí tí wọ́n máa fi ròyìn rẹ̀ àfáàní kátà ni wọ́n máa fi ròyìn ẹ̀. درجة الكمال yóò tún wọn bá ṣe fáàní tó bá wọn bá ti rí nǹkan bàjẹ́ láyé inú òun kì í dùn. درجة القرون وبلغهم bàbá ìmáàmù ẹni tí wọ́n wí àwọn ṣe fáàní nígbà tí ń bẹ láyé. درجة الكمال yóò yẹ ní ẹni yóò máa sọ fáwọn olórí ikú ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bàjẹ́ ni. درجة الكمال òun ní kátà ní tó yanjú lọ òun ní má dà ilà má dà lásàrè lọ. درجة القرون وبلغهم alóhùn ní má dà ilà lọ ó sì ní lọ́wọ́ lóòótọ́. وبلغهم gbogbo àwọn ọmọ tí ó ṣe rire nínú ilé ó ti fi tanra wá lórí. وبلغهم wọn ò jẹ́ èèyàn kankan nínú ilé ládàárọ̀ yìí. ìní dákọ̀ ìlú náà gbogbo yín náà ti máa ma bí tí ń wí. ọba ìmáàmù ọba lówù kí nǹkan tó mọ̀ sọ̀ ọba lówù fún wa fa. jákèjì dìbì fún gbogbo tí ń jẹ́ ọ̀fà gbogbo hánkù oríire láti máa pàdé ọba lówù. èmi àwọn àwòkè ọlọ́run gbogbo lọ́wọ́ àwọn tí wọ́n máa ń kókó bá àwọn ọba lówù yìí. àmọ́ wa náà ọ̀kásà ọkọ̀ òun náà pọ̀ púpọ̀ ọ̀kásà. ẹ̀yọ̀ wá nàbí Muhammad bàbá ìmáàmù ní ọ̀kásà wọ́n ní yóò tí ma ti ń lọ lé yóò gbé àpò ẹ̀wà ńláńlá kan fún wa. gbọ́dọ̀ tóbi oúnjẹ àwọn ọmọdé kéwúdé nù. bàbá oúnjẹ àwọn ọmọdé kéwúdé náà nù ni. owó ẹ̀wà náà mo fẹ́ sọ kí n tó kó lórí lónìí tẹ́lẹ̀. Ukasa ni a gbé wa lórí lónìí. Yorùbá nàbí mọ́ o. Lára bàbá wa ìmáàmù àgbàlọ́fà àtọ̀bálówó àti Ukasa wọn lọ́wọ́ òní jẹ́ tọ́jú kú. Ẹ̀rí báwọn yẹn ti sàmì kékeré. Bàbá wa Kìlápá wòlí yìí ọlọ́run. Àwọn tí wọ́n máa jẹ́ káfá wù ní sẹ́ni bàbá náà. Ṣé ìmúra wọn ni ká wí ni? Àbí bí bàbá ọba jáde ọdún kan bẹ́ẹ̀ wọ́n pe bàbá wa Kìlápá àti Mọ̀lánà náà kí bọ́lá ṣẹlá. Dada wọ́n pe bàbá wa Akilapa àti bàbá wa Nakibu Lashara sí LTV lẹ́kọ̀ọ́. بقينا على الماضي ìgbẹ́nà bẹ́ẹ̀ni ẹ̀ tọ́jú ẹni sì fún bàbá wa Nakibu Lashara fi jọ náà. كثير يكون bàbá wa Akilapa wọ́n lánìyàn rẹ̀ púpọ̀ wọ́n ní inú rẹ̀ púpọ̀ inú wa sì máa dùn sí gbogbo ẹni tí ń bá rí rẹ̀ sí láyé. كثير يكون bínú bàbá wa ìmáàmù àgbà náà ti máa dùn bàbá wa ìmáàmù àgbà lọ́fà bínú wa ti máa dùn sí gbogbo orí. بقينا على الماضي كثير يكون bàbá wa kí lẹ́gbẹ́ wọ́n ṣe buhari ẹjọ́ tí mo wí. حدينا فما يجذبك وتفجع àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́wọ́n òjé yányá ó tán nínú ilé bàbá wa Kìlápá yányá ti tán nínú ilé àfáà mi. bàbá wa Kìlápá náà ń bẹ́nu àwọn tọ́lọ̀ fi lọ́kàn balẹ̀. مدرسة لفن يا برور bá a dalè
الاستعاذة والبسملة على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. àdúgbòlódò Ọlọ́run tọ́lọ́run fi bàbá Akilapa sínú àwọn awliya Allah. ألا إن أولياء الله. bàbá tí mo sọ rẹ̀ lẹ́ẹ̀kan tí mo ní gbogbo nǹkan bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní àwọn mákàdámù lọ́wọ́. إن أولياء الله. ǹjẹ́ tí ó tán gbogbo ń tó bí ló kọ́kọ́ tán lójú ẹ̀ kó òǹgàngán tó tán. لا خوف عليهم ولا هم يحزنون. bàbá wa Akilapa ò tán. لا خوف عليهم. bàbá Akilapa lọ wọ́n tún wá ń tàn lẹ́yìn títàn wọn. لا خوف عليهم. nínú títàn rẹ̀ tí bàbá wa Akilapa ń tàn lónìí ni bàbá wa Khalifa lónìí. لا خوف عليهم ولا nínú títàn tí wọ́n ń tàn ní àfáàwà tó kó gbogbo wa jọ lónìí. لا خوف عليهم ولا هم يحزنون. ẹ̀jẹ̀ inú náà máa jẹ́ wàásù fún gbogbo wa tá a náà fẹ́ jọ wọ́n. الذين آمنوا jẹ́rú wa wà níbẹ̀ lọ́wọ́ wọn. وكانوا wọ́n máa fà tí bàbá rẹ̀ ti da yẹ́rú tó ti bà nǹkan jẹ́ tí wọ́n wá dé wọ́n kàn lábùkù. الذين آمنوا. wọ́n pìtàn àwọn bàbá rẹ̀ fún ọ gbogbo ìtàn tí wọ́n ń dálé ní ọ̀rọ̀ bí wọ́n gbàgbé wọn gbàgbé o. الذين آمنوا. jẹ́ tí wọ́n rán àkíyèmí làṣẹ láàfin kú nú àwọn tí wọ́n sọ̀rọ̀ níbi wáàsí ká tó ṣèjọ́ mẹ́jọ wọn bàbá Akilapa wa àsáwọn náà ní pẹ́ tí wọ́n fi lọ́ọ́ bá wọn. الذين آمنوا وكانوا يتقون. mo fi l'Akilapa ilé Akilapa ilé tiwa náà ni. الذين آمنوا. bí n bá wá lónìí ìṣẹ̀sán tànánù. الذين آمنوا. kò síbi tẹ́lẹ̀ mi máa dúró dìbò pé sáfà tẹ̀lẹ̀kẹ́ni ni wàá pè mí ní wàá wá. ó tún wá jẹ́ ìlú Ọ̀fà ìlú Ọ̀fà. وكانوا يتقون. Ọlọ́run ti ṣe àníyàn rẹ ni ọ̀dà ló fi pè wá làwọn òbí wa. لهم البشرى في الحياة الدنيا. àníyàn àwọn bàbá rẹ ọ̀dà ló fi pè wá láàfin wa. àníyàn bàbá Akilapa da. لهم البشرى. ẹwù. لهم البشرى ó Kilapa àbí ó Kilapa. في الحياة الدنيا وفي الآخرة. ìjọ ìrìn Kilapa àbí ó Kilapa. لهم البشرى. bàbá tó ló ní bàbá ìbámu àgbà lọ́fà tó ló tó ní ìwà. لهم البشرى. òun sì ìwà náà sì ló bá òun náà lọ̀gá ó lọ sí òun tẹ̀sẹ̀ kéwù orí fìlà tán gan-an rà ọ̀pọ̀ àwọn àgbàlagbà mọ́ ọ̀padà wẹ̀ kísà kẹ́yìn ayé rẹ̀. لهم البشرى في الحياة ẹlòmíì الدنيا parí ìdádí ó parí sánáwì ọba náà ti tó gbogbo orú yìí ọba. ọbẹ̀ jẹ́ wọn ọmọ náà yọ. kò rí bẹ́ẹ̀ fún Akilapa. لهم البشرى في الحياة torí burúkú sí àwọn ọ̀tá rẹ̀ lónìí. لهم البشرى. ìrìn bí bàbá wa ti rìn bí bàbá wa ti máa rìn padà sẹ́yìn kọ́ wá rìn ní bàbá Akilapa. bàbá ó tún kó báyìí ó tún gbogbo ẹ̀sọ́ wọn tún wọn fi hàn àwọn mọ̀lẹ́bí níbẹ̀. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. ẹni táwọn bàbá wa ìmọ̀mọ́ bàbá sáyẹ̀nsì wípé ó ní wàwà láàyè òde wà náà. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. Salamu alayka ya habibi. mo fẹ́ gbé bàbá ìmọ̀mọ́ débẹ̀. sórí pé wọ́n ti ní ẹsẹ̀ báyìí. salli wa sallim
Ya ilahi ala rasulil Mustafa salli wa sallim. Ya ilahi ala rasulil Mustafa. Dàpọ̀ máa bá ń lò wá Nabi Muhammad. Ànábì táwọn àtàlíkọ̀ jẹ́ kankan tí wọ́n jáde láyé wọn ò ní jẹ́ kan mọ́. Salamu alayka ya habibi nurallahi Mustafa. Àwọn tí wọ́n lu kíní ibi máa wọ́n fa àwọn kọ́nà àwọn ilé ìfà. Salamu alayka ya manasi ya mahabuba asliya. Salli wa sallim ya hilali ala rasulil Mustafa. Habibuka qaribi daima ahwaka habibu Mustafa. Ta'alliqaka ya murabbi sayf Allah ya salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Subhanallahi 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 Mustafa. Alaka qadima asirabika laylan la'abi ukuliya. Salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Àwọn ẹni àtẹ́bí wọlé. وسلموا على مولانا بابا الإمام اليافعي